ọpẹ́ o ọ̀rọ̀ Yorùbá gbòsà fáwọn gómìnà wa ẹjẹ́ àtúntò jù gbòsà kó máa lọ sọ́dọ̀ gómìnà tó bá dúró déédéé ní ṣá o àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n ti ní ó ti di èèwọ̀ fún Fúlàní báyìí láti wọnú igbó wa ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni lórí ètò yìí lẹ́ẹ̀ ti rí lónìí báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an pàtó gbọ́ àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n ní kò sáàyè fún Fúlàní láti wọnú igbó wa mọ́ kí ni wọ́n wá fẹ́ ṣe ẹ̀jẹ̀ ń kọ́kọ́ já yín sí kí n tó lọ fi àrídájú hàn yín ẹ ti mọ̀ pé lórí ìkànnì tiwa ọ̀rọ̀ tí ó bá ṣẹlẹ̀ ẹ lè gbọ́ lọ́dọ̀ wa torí àwa ò ṣetán láti káwọ́ pọ̀n yìí níwájú ẹnikẹ́ni ìdí nìyí tó fi jẹ́ ohun tó bá ṣẹlẹ̀ òun làwa ò mú wá fún yín ohun tá a bá gbọ́ òun là á sọ yìí tá a bá gbọ́ ń gbà àmọ́ ń pa ẹ̀ bó ti wù kó rí ẹ máa gbọ́ àrídájú lónìí ṣé ẹ mọ̀ pé láyé àtijọ́ nígbà wáṣẹ̀ táwa náà dáyé bá a mọ àwọn kan tí wọ́n ń pè láwọ́gbò bẹ́ẹ̀ ni wọ́n máa ń wọṣọ green báyìí aṣọ green ó dàbí pé wọ́n fi nǹkan bíi white sí apá ẹ̀ àwọn èèyàn yìí ló máa ń wọnú igbó lọ kí ni wọ́n máa ń lọ ṣe nínú igbó yìí ẹni bá gé igi ìjọba ọ̀daràn ẹni tí ó bá pa ẹran ọ̀dọ́ lóòótọ́ àwọn bàbá yìí nígbà náà wọ́n fi ń jẹun torí mo sì rántí ọjọ́ kan tó jẹ́ pé bàbá kan lábúlé wa jẹ́jẹ́ àwọn ọ̀yà ẹran ọ̀yà tí wọ́n gé ní oko jẹ lọ́dẹ pàkúté mú ló bá yàn lójú ẹran ẹ ti yé yín nígbà táwọn awọ́gbódé ọ̀gá awọ́gbó bá ní bolẹ̀ ti rí ẹran yìí láwọn pa ni ọba ni yóò tẹ̀lé àwọn dọ́fíìsì jẹ́ kí ló dé ó ní ẹran ìjọba ní sẹ́mọ̀ kóhun náà tún fi àwọn bàbá jẹun ló fi jẹ́ pé ká gbá àyàn lójú kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tíjọba bá ti yan àwọn kan sípò àti fi ìyàn kan jẹun ni wọ́n sáfi bàbá ìjẹun nígbà tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí owó kékeré kan ní lásìkò yìí ṣùgbọ́n owó ńlá ló gbà lọ́wọ́ ẹ̀ tójú mi ló ṣe lábúlé lọ́jọ́ náà lọ́hùn-ún irú àwọn èèyàn báyìí níjọba ti gbé dìde ní àwọn gómìnà ilẹ̀ wa tí wọ́n ní kí wọ́n bọ́ sínú igbó báyìí tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ bá sì gbàgbé ẹja rárá wa létí wípé bí àwọn ajínigbé yìí ṣe ń gbé èèyàn kì í ṣe pé inú ilé kan wà tí wọ́n ń kó wọn sí inú igbó yìí ni wọ́n ti ń dá sẹ̀ríà fún wọn mo ṣètò kan lórí ètò yìí tí mo sọ nípa ìlú kan tí wọ́n ń pè ní Màyá a sì gbé wá padà torí pé ipa kìíní ni ipa kejì ẹ̀ ń bẹ ńlẹ̀ níbi tẹ́ ti rí igbó tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó tó 500 hectares bẹ́ẹ̀ ni wọ́n ní UAC ló ní igbó tá à ń wí yìí kò dá àyàn lójú pé kò lè sí kìnìún nínú igbó yìí ṣé ẹ mọ̀ pé inú igbó yìí ni àwọn tó ń àṣebẹ̀ ni tí wọ́n bá jí gbogbo èèyàn gbé ní àwọn Ìbàràpá Òkè Ògùn yẹn ibẹ̀ náà ti ń dá sẹ̀ríà fún wọn káṣíró tó tú láìpẹ́ yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà bí gbóyìí ṣe pọ̀ tó àwọn ọlọ́dẹ ìlú àwọn sójà àwọn ọlọ́pàá tó lọ bẹ̀ tí wọ́n bá ti lọ sẹ́gbẹ̀ẹ́ kan àwọn ará bí ìyọ́ gba bòmíì àmọ́ lásìkò tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àwọn gómìnà ilẹ̀ wa ti sọ yí pé òtògẹ́ kí ni wọ́n wá ṣe wọ́n wá lọ employ mọ́ Àmọ̀tẹ́kùn wèrè la fi wo wèrè torí wèrè ilé la ṣe ní wèrè ìta bẹ́ẹ̀ ni ajá àwòyé òun ló sì mọ ewúro òwòyé lé àbẹ́ ẹ̀mọ́ ni bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni màmá tẹ́ ẹ bá gbọ́ mi lásìkò yìí ìdí nìyí ẹ jẹ́ ń sáré pé yín débẹ̀ náà kẹ́ ẹ kọ́kọ́ wo àrà tí gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tóun pa nítú gẹ́gẹ́ bí akọni ọmọ Ṣèyí Mákindé mo ti sọ fún yín pé lórí ètò àrídájú ń bẹ ẹ lọ sínú ìwé Vanguard ìwé ìròyìn tó ń jáde lójoojúmọ́ nílẹ̀ wa ń wo ẹ gbọ́ ẹ wo bí ẹ wò ó reflection yóò jẹ́ kẹ́ ẹ lè rí dáadáa ẹ mọ́ bínú àmọ́ ẹ bá ń lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ fẹ́ jẹ́ ń kà á wọ́n ní nítorí àìsí ààbò yẹn ní security Ọ̀yọ́ recruit Àmọ̀tẹ́kùn forest rangers ẹ̀yin olólùfẹ́ wa àwọn wo là ń pè ní forest rangers àwọn awọ́gbó
pẹ̀lú full ammunition ni mo fi sọ pé ẹjá ṣe gbòòsà fún àwọn gómìnà yìí ti Ọ̀yọ́ state lẹ́ ń gbọ́ yìí o. àfi ìfẹ́ pẹ́ lórí ètò yẹn jẹ́ sáré lọ káàkàn kẹ́ ẹ lè bá a torí ẹ̀ mo ṣe sọ bí tẹ́ ẹ ti rí nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí lẹ́ẹ̀tì rí ẹ la kà á ẹkàn gbọ́gbọ́ ẹ̀ Vanguard newspaper wá gbé yín lọ ẹgbẹ́ ní kẹ́ ti lọ wá ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Rótìmí Agbólúajé láti ìlú Ìbàdàn òun ló akọ̀ròyìn tó kọ ìròyìn. Governor Ṣèyí Mákindé of Oyo State approved the recruitment of Àmọ̀tẹ́kùn Forest Rangers. This was disclosed in a statement signed by the commandant of Oyo Àmọ̀tẹ́kùn Corps, Colonel Ọláyínká Ọláyanjú retired. Ṣé ẹ gbàgbé pé torí ẹlòmíì tó bá gbétò ìyá òpá ó dàbí pé òun ti gbọ́ nǹkan báyìí, bẹ́ẹ̀ ni wọ́n tún ti recruit another àwọn ẹlòmíì. ẹ gbọ́ yàtọ̀ séyìí tó gbọ́ tẹ́lẹ̀ yẹn, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò dúró lásán, wọ́n rò pé àwọn táwọn gbà níjọ́sí wọn ò dàbí pé wọn ò tí ì tó, wọ́n tún ti gbà míì báyìí. tó ẹ máa gbọ́ Ọláyanjú said interested applicants who are between the age of 25 and 50, medically and physically fit, with no criminal record are advised to register. Ìbẹ̀tà dànù yẹn dúró sí nìyẹn lọ́rọ̀ ti ìpínlẹ̀ Ọ̀yọ́. ìyẹn ni pé wọ́n sọ fún yín pé kẹ́ ẹ tún máa padà bọ̀ o. àmọ́ ìkìlọ̀ kan bẹ́ẹ̀ ìkìlọ̀ tó wà ń bẹ̀ ni wípé ẹni tó bá ti ṣàmọ̀tẹ́kùn rí kò gbọ́dọ̀ wá o. bóyá o ti lọ tírẹ́nì rí wọ́n gbá ọ mú àbí wọn ò mú ọ wá padà lọ, ìyẹn ni pé ọ̀kọ́ nífàẹ̀ ní ìgbà yẹn tẹ́lẹ̀. ì máa mú yín lọ sí ìpínlẹ̀ bíi 3 tí wọ́n ti gbégbèsè yìí torí àsìkò. ẹ gbọ́ ẹjá lọ sí ìpínlẹ̀ Ondo padà, ẹjá padà lọ sí ọ̀dọ̀ ti Ondo níbi tí mò ń bọ̀ ẹjẹ́ ń sáré gbé e jáde fún yín o. mò ń bọ̀ ẹ má bínú. ẹ má bínú ẹ jọ̀ọ́. ibi tí àwọn tí Ondo yìí àwọn eléyìí tí ẹ̀ ṣe bẹ́bẹ́ nítorí ọdún iléyá tó ń bọ̀ lọ́nà yìí wọ́n ti kọ́kọ́ gba 1,000 people additional Àmọ̀tẹ́kùn. wọ́n tó ti wá gba another one báyìí bá a ṣe ń sọ̀rọ̀ lónìí yìí. ẹ dákun àní ẹjá ṣe gbòòsà fáwọn gómìnà yìí lẹ́ẹ̀kan sí. lẹ́yìn èyí àwọn èèyàn yìí gbìyànjú láti mú àwọn ọ̀daràn tí ẹran tí mu sàn tí wọ́n yọ ìpínlẹ̀ Ondo lẹ́nu látọjọ́ pípẹ́ wá, ọwọ́ wọn ti tẹ̀ wọ́n. ṣé ẹ gbàgbé pé lọ́sẹ̀ tó lọ ni wọ́n mú àwọn bíi 48, wọ́n tún ti mú àwọn míì bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí another 40. bẹ́ẹ̀ ni pẹ̀lú nínú àwọn tí wọ́n mú yìí ṣé kí n já yín tán, nínú àwọn tí wọ́n mú yìí àwọn tó jẹ́ pé ọ̀daràn tí ó jẹ́ pé wọ́n ti lọ wò wá lọ́dọ̀ ọlọ́pàá tẹ́lẹ̀ tí wọ́n dọ́gbọ́n sá lọ, ọwọ́ tó ti tẹ̀ wọ́n. ìyẹn ni iṣẹ́ tí àwọn gómìnà yìí ń sọ táwa ń jẹ́ kó yé yín lórí ètò yìí pé kí gbogbo ènìyàn, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa àti gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ á yin àwọn gómìnà yìí. bákan náà ẹ máa rí léyìí nínú ìwé ìròyìn Punch. bẹ́ẹ̀ ni ó bẹ́ẹ̀ lọ kà á, ìnígbèròyìn tẹ́ ẹ̀ ní rí kà. ẹ jẹ́ sáré gbé yín dọ̀dọ̀ ti ìpínlẹ̀ Ògùn, ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún. bàbá yìí náà ti gbìyànjú, wọ́n tiraka láti rí i pé security ìpínlẹ̀ Ògùn ó ti ń dúró wámúwámú báyìí. tẹ́ ẹ̀ bá gbàgbé ní gbogbo ìgbà ó fẹ́ẹ̀ má sí ọ̀sẹ̀ kan láti bí oṣù mélòó sẹ́yìn tá a kì í rí àkọsílẹ̀ nǹkan búburú lóògùn state. bí kí wọ́n sọ pé wọ́n jíyàn gbé, kí wọ́n sọ pé wọ́n górí èèyàn, kí wọ́n sọ pé pásítọ̀ ló jẹ́rú èèyàn, wòlíì kan ní kíní kan, ìwà ìkà ìdọ̀tí ìpínlẹ̀
àmọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí àwọn gómìnà yìí ti sọ pé irọ́ o kò rí bẹ́ẹ̀ mọ́, àwọn náà ti fìgbànú kan ṣọ̀já. ìpínlẹ̀ Èkó ń kọ́, bó tiẹ̀ jẹ́ pé àwọn ọ̀dẹ̀ kan sọ pé ìpínlẹ̀ Èkó kò sí lára ilẹ̀ Yorùbá, pa ní wàhálà tiwọn nìyẹn. àmọ́ Sanwó-Olú náà ń ṣe bẹbẹ torí gbogbo ògbà ló ń ṣètò fún ààbò, lórí ààbò àwọn tó ń gbélẹ̀ Yorùbá, tó ń pè ìpínlẹ̀ Èkó. a ní gbàgbé bàbá wa Adélékè lọ́ṣun, Ayédatiwa òun ní tòǹdó. mo sọ nínú ètò mi kan pé bàtà tí Akérédolú bọ́lẹ̀ òun láyé Ayédatiwa ní